àràmì èrírí àtúrí mi gbọ́lọ́tẹ̀ yìí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ ajìjàgbara fún Yorùbá nation bẹ́ẹ̀ ṣe wá ń ṣe lásìkò yìí kò wáyé wa mọ́ o èwo ni tìbúra èwo ni ká máa búra ní gbàgádì lórí afẹ́fẹ́ èwo ni kẹ́ máa pé kágbàlagbà bàbá Abánjí Akíntóyè kó fọ̀bẹ sómi kó máa búra ńgbà wo ni bàbá Akíntóyè tún wá di fògùn búra àbí tẹ́yìn ọmọ Yorùbá nation tẹ́ di fògùn búra ní tipátipá ọ̀rọ̀ mà kì í sínú ọ̀rọ̀ yìí bí a ti ṣe ń gbọ́ lájàbalẹ̀ òun náà là pé ká máa lé sétí ìgbọ́ yín nítorí wípé ọ̀rọ̀ ó kì í síbẹ̀ bí nǹkan tó kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ni nígbà tí Alfa Akeem tí ó ń sọ̀rọ̀ yìí nínú fọ́nrán tí mo fẹ́ bí wọ́n yìí máa rí kẹ́sì máa gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tó ń pe ní tí mo fẹ́ wí yìí o ẹ̀tọ́ ni mo ní o lábẹ́ pé mo jẹ́ ọmọ Yorùbá mo lẹ́tọ̀ọ́ láti dá sọ̀rọ̀ Yorùbá ẹnìkan sì lè sọ pé tẹnìkan báwo nítorí pé ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo ọ̀rọ̀ pọ̀ nínú fọ́nrán yìí tí n bá ní kí n máa tú palẹ̀ etí yín á kún ẹ jẹ́ ká jọ lọ sọ́dọ̀ Alfa Akeem nínú fọ́nrán yìí o ká lọ gbọ́ ká sì lọ wò gbogbo tó ń sọ nínú ọ̀rọ̀ yìí àgbọ̀n má gbọ́ tínú pọ́nbélé ni ẹ̀jẹ̀ àjọ débẹ̀ ká lọ wò. ẹni ọba dẹ̀ wù kọ́ mọ́ gbọ́ ṣùgbọ́n àwọn máa bá ẹ sọ òdodo ọ̀rọ̀ ní tí ń bẹ ńlẹ̀ yìí ní tó ń bẹ ńlẹ̀ yìí ní tó ń bẹ nílẹ̀ presently ọ̀rọ̀ ìbúra pé káwọn èèyàn wá máa búra ẹ má fi da ọ̀rọ̀ Yorùbá nation rú o ẹ má fi dàrú o à ń jẹ kúrúkọ tán nínú àwo àwọn kan tó ń gbọn ọwọ́ wọn tó ń gbọn ọwọ́ burúkú sínú àwo n tí à ń sọ fún yín lórí ọ̀rọ̀ ìbúra tí àwọn kan tí wọ́n head ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n lọ ambush bàbá oníbàbá àwọn bàbá oníbàbá tí wọ́n mọ̀ nǹkankan tí wọ́n ambush wọn ó kù díẹ̀ káàtó òdodo ọ̀rọ̀ làwọn bá ń sọ ẹni ó bá wù kó gbọ́ ẹni ó bá wù kó má gbọ́ ṣùgbọ́n mi ní ṣàbòsí èèyàn mi ò ní ṣe àbòsí èèyàn mi ní ṣe àbòsí èèyàn ẹni tá a dẹ̀ gbé dání yìí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ọjọ́ kan anybody ni ẹnìkan ò sì lè lé ẹnìkan kúrò lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá ni mí bó o ṣe entitled láti béèrè ẹ̀tọ́ ìran ilẹ̀ Yorùbá lèmi náà entitled láti béèrè ẹ̀tọ́ ìran ilẹ̀ Yorùbá ẹnìkan ò lè lé ẹnìkan sẹ́yìn lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bó ṣe rí nìyẹn ẹnìkan ò lè lé ẹnìkan ò lè ẹ̀fọ́ kan kò lè lé ẹ̀fọ́ láwo ẹ̀fọ́ kan ò ṣe kíni ẹ̀fọ́ kan ò lè lé ẹ̀fọ́ láwo ẹnìkan ò lè lé ẹnìkan sẹ́yìn lórí struggle Yorùbá nation kò possible fẹ́nìkan pé lágbájá o ọmọ àlè ní kọ́ mọ̀ dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀sẹ̀ ẹni tó tó bẹ́ẹ̀ láti sọ pé kí n mọ̀ dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá o ìtọ́ bá dẹ̀ tọ́ tí àwọn èèyàn bá ń ṣe tó bá dá á support ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ń ṣe tí ò bá dá àwọn ò ní support ẹ̀ láíláí ìbúra tí wọ́n búra yẹn ìbúra tí ò dáa ni tí ò dẹ̀ tọ́ it's like bí ẹni pé kankan ambush èèyàn ẹ̀kan incapacitate àwọn bàbá oníbàbá àwọn bàbá yìí ọmọ nǹkankan náà àwọn bàbá yìí ọmọ nǹkankan wọ́n wà lórí platform wọ́n wà lórí program ẹbí lọ́wọ́ pé ṣé omi ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn sómi ń bẹ nítòsí wọn àwọn bàbá wọn ní bẹ́ẹ̀ ni ẹni ká fi ọ̀bẹ sínú omi in public àwọn bàbá of age pẹ̀lú ọjọ́ orí àwọn bàbá yẹn sọ yẹ ká tó máa dá òtún irú àwọn bàbá yẹn pẹ̀lú ọjọ́ orí wọn sọ yẹ ká máa dá òtún irú àwọn bàbá yẹn pẹ̀lú ọjọ́ orí wọn pẹ̀lú ọjọ́ orí àwọn bàbá yẹn ṣé bàbá yẹn ò níṣẹ́ ni ṣé kò yẹ kí irú bàbá yẹn tó yẹ ká máa ṣe irú wàhálà tí wọ́n ń ṣe lórí ìran Yorùbá sáwọn àwọn nìkan ni àgbà tí ń bẹ nílẹ̀ Yorùbá ni tí bàbá bá ń jí ni àgbà àwọn nìkan ni àgbà tí ń bẹ nílẹ̀ Yorùbá ni àìmọye tó dàgbà ju wọn lọ tí ọ̀dà sí ń tàn ṣe yìí àìmọye tí ọ̀dàgbà tó wọn tó yẹ pé ìhà kọ̀ọ̀kan mi lọ́kọ́ sí ń tàn ṣe yìí pẹ̀lú ọjọ́ orí bàbá yẹn tó yẹ kí bàbá tó ti rìtáyà tó yẹ kí wọ́n máa farabalẹ̀ jẹ oúnjẹ ọmọ ó yẹ kí bàbá yẹn wọ́n máa farabalẹ̀ jẹ oúnjẹ bàbá wa dẹ̀ ti ń sá kiri sẹ́rù bàbá yẹn lọ́wọ́ yẹ ká tún máa doubt sẹ́rù bàbá yẹn tá a bá tiẹ̀ wá ń pé gbogbo yẹn pé káwọn èèyàn wá máa búra kán wá máa búra kì í sẹ́rù bàbá yẹn ló yẹ ká pè pé ríyá bàbá ẹ búra pé ẹ dálẹ̀ Yorùbá kì í ṣerú ọ̀ bàbá yẹn
àwọn tí wọ́n organize tí wọ́n gbérú ètò yẹn kalẹ̀ ètò tí wọ́n gbé kalẹ̀ yẹn ọ̀dà tó nínú ọ̀rọ̀ ni pé sí àpapọ̀ ọ̀rọ̀ tí gbogbo ọmọ Yorùbá ló fọwọ́ sí pé kí wọ́n ṣerú ìbúra yìí fún àwọn bàbá yìí sí gbogbo ọmọ Yorùbá ló fọwọ́ sí pé ẹ̀yà àpanupọ̀ sí àpanupọ̀ gbogbo ọmọ Yorùbá ó ní ìbúra tí wọ́n gbé kalẹ̀ fún àwọn bàbá yìí you just incapacitate our fathers. You just incapacitate. Professor Banji Akintoye and Adeniran ẹ kàn incapacitate wọn ni ẹ kó wọn ní papámọ́ra ẹ ambush wọn. Position tí àwọn bàbá yẹn bára wọn nígbà tí wọ́n ní kí wọ́n máa búra àwọn bàbá yẹn wọn à lè hesitate láti máa búra wọn à lè yarí láàrin ọ̀pọ̀ èèyàn tí àwọn bàbá yìí àgbàdáadáa rí Ọlọ́run jẹ́ káwọn bàbá yẹn Ọlọ́run jẹ́ kọjọ́ wọn dalẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́mi àwọn bàbá yẹn ogun àgbàdáadáa làwọn bàbá yẹn àgbáre ni wọ́n. Àwọn bàbá yìí pẹ̀lú ọjọ́ orí wọn àti kòtò Ọlọ́run tó wọ́n sí wọ́n lágbára kí wọ́n yarí kan sọ pé àwọn ò búra ṣùgbọ́n wọn àfẹ́ kí nǹkan ó bàjẹ́ torí pé àwọn bàbá yìí wọn àfẹ́ kí nǹkan ó bàjẹ́ wọn sì fẹ́ kílẹ̀ Yorùbá ó pín yẹ́lẹyẹ̀lẹ wọ́n pa ìtìjú mọ́ra láti fògùn búra bàbá tó jẹ́ pé kírísítẹ́nì ni wọ́n bóyá ni bàbá yìí dédi ògùn rí bóyá ni wọ́n dédi ògùn rí láyé wọn bóyá ni àwọn bàbá yìí bóyá ni wọ́n pàṣù àwọn nǹkan tí gbogbo tẹ̀ ń fojú àwọn bàbá yìí rí bóyá ni wọ́n pàṣù rẹ̀ rí láyé wọn kírísítẹ́nì làwọn bàbá yìí náà wọn kì í ṣe oníṣẹ̀ṣe náà wọn kì í ṣe oníṣẹ̀ṣe tá a lè ti torí pa fẹ́ jẹ màálù ká máa pe màálù ń bọ̀dá kírísítẹ́nì làwọn bàbá yìí náà ẹni tó bá jẹ́ devoted Muslim and devoted Christian kò ní bá yín búra lẹ́ irú èmi yóò Ọlọ́run ní jẹ́ tí àpadà sí ibú tó máa bá mi tí màá fi bá yín fi ògùn búra Ọlọ́run ní jẹ́ bá mi àpadà sí ibú ni wàláhì àpadà sí fún ẹlẹ́sìn mi o fún kìrìsìtẹ́nì o tó mara rẹ̀ ní kìrìsìtẹ́nì dájúdájú devoted Christian fún devoted Muslim láti lè sọ pé ẹ wá gbé ní tẹ́ ẹ gbé kalẹ̀ yẹn pé kó wá máa búra káwọn náà wá máa jáde sí ọmọ kan wá máa fi búra àpadà sí bú ni ṣùgbọ́n àwọn bàbá yìí ẹ kó wọn ní pápámọ́ra ni ọ̀hàn dájú wọn à mọ̀ pé ẹ lè gbá bí tẹ́ ẹ gbà yọ sáwọn wọn à mọ̀ pé ẹ lè gbá bẹ̀ yọ sáwọn wọn à mọ̀ pé wọn à expect ẹ kó wọn ní pápámọ́ra ni so àwọn bàbá yìí dẹ̀ rè wọ́n fọ́ ìsílẹ̀ ni wọ́n fọ́ sí trap yín ẹ̀yin tẹ́ organize gan ìwà burúkú lẹ wo ìwà burúkú lẹ wù ẹ sì lọ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ẹ lọ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ẹ lọ tọrọ àforíjì nọ́mà àníkẹ́ ẹ má gbé ìbúra kalẹ̀ tẹ́ ẹ bá fẹ́ gbé ìbúra kalẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé ó gbọ́dọ̀ ní í ṣe pẹ̀lú ìmọ̀ sí gbogbo ọmọ Yorùbá gbogbo téèyàn bá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ dá sí gbogbo ọmọ Yorùbá ló gbọ́dọ̀ fọwọ́ sí nígbà tá a fẹ́ sign petition kí ló dé tí ó dé gbé gbogbo ọlá sign petition kí ló dé tí àwọn kan ò gbé petition yẹn sínú yàrá wọn ká má pariwo ẹ̀ sí gbòòrò ṣé bí gbogbo ọlá sign petition gbogbo tó bá ti jẹ́ pé ọkàn ìran Yorùbá ó yẹ kí gbogbo ọmọ Yorùbá ọmọ wàwé sí ó yẹ kí gbogbo ìran Yorùbá ọmọ wàwé sí kì í ṣe pé àwọn kan ni wọ́n wá kóra wọn jọ wọ́n wá sọ pé wọ́n wá máa pa wọ́n á máa kó okó àánú lélẹ́yìí o okó àánú òun lélẹ́yìí okó àánú lélẹ́yìí àwọn tí wọ́n gbé ìgbésẹ̀ yẹn ìgbésẹ̀ tí ọ̀dà ni ó kù díẹ̀ káàtó kódà ó kù púpọ̀ káàtó so ẹni tó bá ti jẹ́ Muslim òun náà gbọ́dọ̀ wá fi ògùn búra èmi ò nígbàgbọ́ nú ògùn torí pé ẹ̀sìn ògùn ẹ̀sìn ìbílẹ̀ kì í ṣe ẹ̀sìn mi how come tẹ́ máa sọ pé kírú èmi yìí kí n wá fi ògùn búra kí n wá fi Ṣàngó búra how come báwo lẹ ṣe máa ti ẹ̀sọ́ náà báwo lẹ ṣe máa sọ pé kírú èmi kí n wá fi ògùn búra kí n wá fi Ṣàngó búra só bójúmu so tẹ́tí gbọ́ àwọn tí wọ́n búra ń jọ yẹn ẹ̀kọ́ wọn pàpà mọ́ra ni o bó ṣe rí nìyẹn
gbogbo ẹ tó búra níbẹ̀ níjọ́ náà lọ́hùn ẹ kó wọn ní papamọ́ra ni. tí ò dẹ̀ kí irú rẹ̀ ó ṣẹlẹ̀ kò yẹ kí irú rẹ̀ ó ṣẹlẹ̀ láíláí. ọ̀rọ̀ ó lè ti máa dẹ́ dáhùn torí èyí ká sọ pé the matter I hope the matter is ending or ending kò ending. I have to talk on it. I have to talk about it. Let us call a spade a spade. We have three major religions in this Yoruba land. Three major religion. Àtakò ìbúra. Àtakò ìbúra. Kì í ṣe pé àtakò ìbúra ọ̀nà tí wọ́n gbàgbé ìbúra yẹn kalẹ̀ kò dáa tó. Ẹni ó bá nígbàgbọ́ nínú ẹ̀sìn ìbílẹ̀ kó fògùn búra kó gbogbo tí ìbá àti Ṣàngó búra ìyẹn ọ̀kan wá. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹni tí mùsùlùmí bá nígbàgbọ́ lé lórí ní ẹjẹ́ ó fi búra. Ẹni tí kìrìsìtẹ́nì bá nígbàgbọ́ lé lórí òun ni kẹ́ ẹ jẹ́ kó fi búra. Ṣùgbọ́n kẹ́ ẹ wá lọ ẹgbẹ́ ògùn kalẹ̀ ẹgbẹ́ Ṣàngó kalẹ̀ kẹ́ ẹ wá expect kí mùsùlùmí wá máa fi ògùn búra ìsọ̀njọ́ kò dáa rárá. Irú frustration wo lẹ bá máa pass through? Lábàá wá sọ pé kí díkè kó wá máa fògùn búra. Lẹ́ẹ̀ma wá sọ pé kàlájì ọ̀ wá máa fògùn búra. Lẹ́ẹ̀ma wá sọ pé káàfà àti kọ́mọ kí wọ́n wá máa fi ògùn búra. Ìkóni ní pápá mọ́ra nìyẹn. Ìtọ́dẹ̀ ń ṣẹlẹ̀ ní wọ́n Nàìjíríà. A gbọ́dọ̀ gbédé irú tí ń ṣẹlẹ̀ wọ́n Nàìjíríà ni ẹ ká máa kó yẹn pápá mọ́ra lórí kẹ́kẹ́. Irú nǹkan yẹn kò gbọ́dọ̀ wọnú Yorùbá nation. Kò gbọ́dọ̀ wọnú Yorùbá nation. Kò gbọ́dọ̀ àgbọ́dọ̀ bá àgbọ̀. There should be a freedom of religion. Wọ́n Nàìjíríà gan tó polúkú musu. There is freedom of religion. Ní wọ́n Nàìjíríà gan tó polúkú musu. Olójẹ́ máa sọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ traditionalist àbẹ́yẹ oníṣẹ̀báyé tẹ́ ẹ bá wò pé bóyá Yorùbá nation ẹ máa lò gẹ́gẹ́ bí avenue láti dominate ẹ̀sìn Christian and Islam. Ẹ tanra ayé ni o òdodo ọ̀rọ̀ Yorùbá nation yìí àádẹ́jọ gbani tó lápẹ̀rẹ̀ ni àjọ máa gbani. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ ní lọ́kàn pé sofa yẹn Yorùbá the religion of Yorùbá is traditional religion, so that we are the one that will dominate all the other religion. Ẹ tanra yín ni. So àwọn tí wọ́n bá ní lọ́kàn bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ìwà àwọn Nàìjíríà sì ń bẹ lára wọn. Àwọn tí wọ́n bá ní lọ́kàn bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ìwà wọn Nàìjíríà ó sì ń bẹ lára wọn. Báwo ni àwọn kan ṣe máa ní lọ́kàn pé àwọn fẹ́ dominate? Báwo ni àwọn ẹlẹ́sìn kan ṣe máa ní lọ́kàn pé àwọn fẹ́ jẹ àwọn ẹlẹ́sìn kan máyé? Àwọn fẹ́ dominate àwọn ẹlẹ́sìn kan. Ẹ má jẹ so tí mo bá ń tú ọ̀rọ̀ yìí lọ tí mo bá tú ọmọ àtàbálẹ̀ ọmọ àtàbókò. Tí mo bá tú dé ibi tó lápẹ̀rẹ̀ wàláhì ọmọ àtàbálẹ̀ ọmọ àtàbálẹ̀. Tí mo bá wọnú àwọn ọ̀rọ̀ traditional religion àti Islamic religion and Christian religion ọmọ àtàbálẹ̀ ọmọ àtàbókò. Ìgbésẹ̀ tí àwa ń gbé ìgbésẹ̀ pé kí everybody kó sí in tó nígbàgbọ́ sí lọ́nà àlàáfíà láì ní kó ìnira bá ẹni kankan. That is my stand. Àwọn tí wọ́n fẹ́ gbé ìbúra kalẹ̀ ó yẹ bí wọ́n ṣe gbé Ògún sílẹ̀ ká gbé Kùránì sílẹ̀ kí wọ́n gbé Bible sílẹ̀. Ṣé ẹ fẹ́ kó Christian and Islam
ẹ fẹ́ kó sí abẹ́ traditional something àbí ẹ fẹ́ kó sábẹ́ àwọn ológun àwọn oníṣàngó ṣe ẹ fẹ́ kó sí abẹ́ wọn intanto ẹ má jẹ́ àfọwọ́ ara wa dàrú intanto ẹ má jẹ́ àfọwọ́ ara wa dàrú gbogbo wa la mọ̀ pé lẹ́nìí tílẹ̀ mọ́ yìí Christian and Muslim a pọ̀jù àwọn oníṣẹ̀ǹbáyé lọ lẹ́nìí tílẹ̀ mọ́ yìí nílẹ̀ Yorùbá lẹ́nìí tílẹ̀ mọ́ yìí nílẹ̀ Yorùbá èmi tí mò ń sọ̀rọ̀ yìí ọ̀jẹ̀ ni mò ń jẹ́ àyèmáyé ọ̀jẹ̀ tó ti di àlájì àyèmáyé ọ̀jẹ̀ tó ti di àlájà àyèmáyé ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ni Ṣàngó àyèmáyé oníṣàngó tó ti di àlájì tó ti di àlájà tó ti di kíríkì tó ti di pásítọ̀ lẹ́nìí tílẹ̀ mọ́ yìí Muslim Christians àpọ̀jù so nígbà táwọn ọba wa tá a bá sáré láti pé ká kó ìnira báyìí láti dominate wá ìtọ́wọ́ tó wá jẹ́ pé àwọn ọ̀nà tí ẹ̀yin ń gbé kalẹ̀ ọ̀nà tí tó máa kó ìnira bá àwọn ẹlẹ́sìn àwọn both Muslim and Christian ọ̀rọ̀ ìbúra yòókù díẹ̀ káàtó kò dáa tó ọ̀nà tẹ́ gbà gbé ìbúra kalẹ̀ fún àwọn bàbá yẹn ẹ kó wọn ní papámọ́ra ni kẹ́ ẹ sọ fún wọn pé bàbá kí ni tẹ́ ẹ nígbàgbọ́ nínú rẹ̀ kí bàbá ó wá sọ pé báíbù ni ẹ̀sìn mi mo nígbàgbọ́ nínú rẹ̀ kẹ́ ẹ wá gbé báíbù kẹ́ ẹ wá ní ọ̀dà bàbá ẹ búra fún wa báyìí gbogbo anybody tó bá fẹ́ búra kí ni tẹ́ ẹ nígbàgbọ́ nínú rẹ̀ bẹ́ẹ̀ mi bá fi oògùn búra ṣé àìmọ̀yà nítorí àwọn àní àrùn tí ń bẹ ní wọ́n Nàìjíríà wọ́n ti fẹ́ gbé wọ Yorùbá nation àdẹ̀nígbà ànígbà ìdí tá a fi fẹ́ wọ́ Nàìjíríà mọ́ ara kàtìkàtì báyìí la fi fẹ́ wọ́ Nàìjíríà mọ́ la fi ní èdè Yorùbá nation ìwà tí ó wá ń bẹ lọ́ra àwọn èèyàn wa ní wọ́n Nàìjíríà ànífẹ́kẹ́gbé wọnú Yorùbá nation àyèmáyé ìbúra ìfògùn búra fíṣàgò búra folúgbò búra àwọn ẹlọ́bìn lọ́wọ́ àwọn olóṣèlú wọ́n Nàìjíríà ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn olóṣèlú wọ Nàìjíríà ẹ lọ bèèrè lọ́wọ́ wọn àwọn olóṣèlú wọ Nàìjíríà pẹ̀lú nǹkan burúkú tí wọ́n fi ń múra síbẹ̀síbẹ̀ sàn máa dára wọn síbẹ̀síbẹ̀ wọ́n á tún ní káwọn kan ó sùn nù pósí torí pé wọ́n fẹ́ búra wọ́n á tún máa wọ́n sùn nù pósí wọ́n ń fi olúgbò ń búra síbẹ̀síbẹ̀ sàn máa dára wọn ṣé wọn à máa dára wọn. Ntọ́ni kálukú bá ní nígbàgbọ́ nínú òun lọ́tọ̀ ló yẹ kí àwọn tí wọ́n gbé ètò yẹn kalẹ̀ àwọn tí wọ́n gbé ètò yẹn kalẹ̀ onítọ́ni kálukú nígbàgbọ́ nínú ló yẹ kí wọ́n provide wọ́n ti mọ̀ pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n yìí tẹ́ máa lọ gbé ògùn kan sílẹ̀ kí wọ́n sọ pé kí lùmí wá fògùn múra tí mi ń bá ti búra ẹni tí ọba ní trọ́ọ̀sì náà mi kọ́mọ̀ ní trọ́ọ̀sì náà mi lè búra rú ẹ̀ láéláé wọ́n tó ọba ní nígbàgbọ́ náà mi pẹ̀lú tí mo bá ń ṣe lórí fi mí lẹ̀ má nígbàgbọ́ mi ń bí ọ pé kó trọ́ọ̀sì mi lórí tí n bá ń ṣe ní tí ọba yẹ kó fi lọ̀ mí má fi lọ̀ mí ní tí n bá rí náà máa ní ìwọ̀n bá ń tágbára mi bá ká láti lè ṣe lórí ilẹ̀ Yorùbá ó ní máa ṣe ní tí èèyàn bá pè mí sí mi ní dá sí mi sì ní yọjú sí. téèyàn bá pè mí sí mi ní dá sí mi ní yọjú sí ẹni ó bá dẹ̀ nígbàgbọ́ nínú tí mo bá ń ṣe fàmìlì àbà ẹni tí ó bá sì nígbàgbọ́ pé torí pé mo ní mi ò búra ọwá ti lose interest pé alábọ̀dé làfà fi mí lẹ̀ jẹ́ ń jálábọ̀dé tí n bá jálábọ̀dé níwájú rẹ láàrin èmi pẹ̀lú Ọlọ́run tí n bá ti jẹ́ alábọ̀dé khalas ó ti tó mi ó ti tó mi. So torí ìdí eléyìí
ìdí eléyìí lakum dinukum waliyadin lakum dinukum. Níbi tí nǹkan ń lọ yìí pẹ̀lú ògo Ọlọ́run ilẹ̀ Yorùbá máa dúró a máa gbà yọ́ dẹ̀ rí bẹ́ẹ̀ Ọlọ́run máa gbà fún wa ọ máa gbà lé wa lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run ó ti di gbígbà pẹ̀lú ògo Ọlọ́run. Ó ti di gbígbà pẹ̀lú ògo Ọlọ́run ṣùgbọ́n àfẹ́ kátikati lórí ìrìn àjò yìí mọ́. Àfẹ́ kátikati lórí ìrìn àjò yìí mọ́. Ilẹ̀ Yorùbá yìí ṣe lẹ́sìn kan Saudi ẹ̀sìn kan ni wọ́n ń sìn bẹ́ẹ̀. Àwọn kọ́ńtì tó yẹ pé ẹ̀sìn kan ni wọ́n ń sìn bẹ́ẹ̀ ó rọrùn fún wọn láti lo ẹ̀sìn tí wọ́n ń sìn bẹ́ẹ̀ láti fi gbé ìbúra kalẹ̀ ṣùgbọ́n ìlú tó jẹ́ pé kì í ṣe ẹlẹ́sìn kan ẹ má dàrú ẹ̀ wò mọ́ ẹ má dàrú ẹ̀ wò mọ́. Ẹ má dà irú ẹ̀ wò mọ́. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ difficulties fún ìrìn àjò yìí ẹ má dà irú ẹ̀ wò mọ́. Ká lọ gbé bàbá ẹlẹ́bù bọ̀ wá nígbà tí wọ́n gbé bàbá ẹlẹ́bù bọ̀ wá ó yẹ kí wọ́n gbé àáfà àgbà kan náà kó jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá ẹlẹ́bù bọ̀ káwọn pásọ̀ àgbà kó jókòó mẹ́ kí wọ́n jẹ́ mẹ́ta gbogbo tá à ń sọ nìyẹn discrimination segregation tẹ́ ẹ fi pawọ́ Nàìjíríà náà lẹ́tọ́ fẹ́ gbé wọ Yorùbá nation discrimination and segregation tẹ́ ẹ fi bí wọ́n Nàìjíríà lulẹ̀ ẹ tó ti fẹ́ gbé wọ Yorùbá nation which is not supposed to be. Why segregating? Why segregating? As far as ẹ bá tẹ́tí mo nígbàgbọ́ pé àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà tí wọ́n ń rìnrìn àjò yìí wọ́n sí lábẹ́ segregation bẹ́ẹ̀ ni wọ́n sí lábẹ́ segregation àwọn bàbá Bánjí ò sí lábẹ́ segregation because devoted Christian ni wọ́n bàbá Adéníran ò sí lábẹ́ segregation devoted Christian ni wọ́n ìyá Onítìrí ò sí lábẹ́ segregation. Why all this nonsense? Nonsense ni. It's total nonsense. Máa fògùn búra. Máa fi àwọn tí wọ́n nígbàgbọ́ ní ògùn kí wọ́n lọ máa fi búra. It's left to them. Total nonsense ni. Àwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọya kí wọ́n máa fi búra. We are less concerned with them. Why all this nonsense? Why all this nonsense? Why all this nonsense? Ìbúra òṣì ni wọ́n bú yẹn o. Ìbúra òṣì ni. Ìbúra òṣì ni ìbúra yẹn. Ìbúra òṣì ni. Ọ̀dẹ̀ wọlé lọ́dọ̀ ìtẹ̀mí ìbúra yẹn wọlé. Ìbúra bá tẹ́ni. Ìbúra tí ò nítumọ̀. Kò nítumọ̀. Tèmi bá búra ògún òní tí ó fi tèmi Ọlọ́run ò ní ṣe mí lọ́dàlẹ̀ ibi tí n bá ń lọ màá jẹ́ gbogbo ayé ọmọ pé ibi báyìí ni mo ń lọ tí mo bá búra kò sí tógun ó fi ṣe mí kò sí tí Ṣàngó yóò fi ṣe mí kò sí tógun yóò fi ṣe mí kò sí tí Ṣàngó yóò fi ṣe mí Ọya ayé kò sí tí ó fi ṣe mí. I believe in one God. I believe in Allah subhanahu wa ta'ala. Ẹni tí mo nígbàgbọ́ nìyẹn, òun náà ni mo sì lè fi búra. Ẹni tí mo nígbàgbọ́ nínú, òun náà ni Ọlọ́run ọ̀kan ṣoṣo. Òun náà ni mo sì lè fi búra. Láwọn ṣe ẹ̀rọ ìwé ọkọ̀ kan wà gbé Ṣàngó kalẹ̀ wà máa expect pé èwo mi kí yẹ kó máa expect pé kí wọ́n á máa fi Ṣàngó búra torí for what purpose? For what purpose?
àwọn politicians àwọn Nàìjíríà wọn a máa fi Ṣàngó búra kí ló ṣe wọn láàrin ara wọn wọn a máa fògùn búra tí wọn kóra wọn lọlé babaláwo àwọn politicians àwọn Nàìjíríà wọn kóra wọn lọlé babaláwo tí babaláwo ń ṣe ìbúra fún wọn pẹ̀lú Ògún pẹ̀lú Ṣàngó kí ló ṣẹlẹ̀ sí wọn tí máa ń bìtì ara wọn ẹ kú òní ìdò. ẹ kú òní ìdò fògùn búra nonsense ẹni ọba nígbàgbọ́ sí i ṣùgbọ́n for you láti sọ pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ní tẹ́ ẹ fẹ́ kàn fi búra nìyẹn ẹ mọ̀bẹ̀ ẹ má daṣẹ́rú ẹ kàn máa daṣẹ́rú ni bí sẹ́sẹ́ ń lọ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nìsan ẹ fílẹ̀ bẹ́ẹ̀ ẹ má daṣẹ́rú. ẹ má da iṣẹ́ rú ẹ má daṣẹ́ rú. ìyàwó ní tìrí ò ní múra tẹ́ ẹ bá lẹ̀ fura sí ẹ bá nígbàgbọ́ náà rẹ ẹ fi lẹ̀. èmi tẹ́ ẹ̀ ń wo ìwé ẹ̀ bá ní dandan kí n múra kí n tó lè máa dá sí kankan yẹn tó bá yẹ kẹ́ ẹ fi lọ̀ mí ẹ má fi lọ̀ mí èmi ò ní múra. ká máa fi búra táwọn ẹgbẹ́ òbí tírì ara wọn. Ògún Ṣàngó Ọya kìnnìkan ṣé àwọn ẹgbẹ́ òbí tírì ara wọn ṣé wọn àbí tírì ara wọn làwọn kan ń dodo wọn àbí tírì ara wọn ń lo Ògún pokùnso wọn àbí tírì ara wọn lọ́sán dọ̀sán ṣé wọn àbí tírì ara wọn ẹ̀yẹ kó ní ìlú ẹ̀yẹ tara yín jẹ. ẹ̀já ma oníkálukú ó dúró lórí ẹ̀sìn rẹ̀ ká máa bá lọ bá ṣe wá ń bá lọ yìí tá a bá tọ̀pá bọ́ọ̀lù nǹkan máa túká. ìkan Ọya àti Ògún àbí ìyàwó àtọkọ tí ń yọná lẹ́nu tí kan tó rán ìyàwó rẹ̀ ṣe níbi ó lè àwọn tẹ́ ẹ pè àwọn tí ó jẹ́ òòṣà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ pè ní tẹ́lẹ̀ ń bọ tẹ́ ẹ nígbàgbọ́ nù wọn tẹ́ ẹ ń fi wọn búra sáwọn ẹgbẹ́ òbí tray ara wọn àwọn gan náà bí tray ara wọn wọ́n dalẹ̀ ara wọn what do you expect? nígbà táwọn tẹ́ ń fi búra gan dalẹ̀ ara wọn ṣé lẹ́yìn kan ẹ̀yẹ tanra yín Ṣàngó pẹ́ nìkan ara pẹ́ nìkan ìtànjẹ burúkú tí Ṣàngó bá pààyàn ẹni ọba nígbàgbọ́ náà Ṣàngó ní Ṣàngó ọ̀pá èmi ò nígbàgbọ́ náà Ṣàngó àtàwọn Ògún àtàwọn Ọya mẹ́rin gbàgbọ́ nínú wọn mẹ́rin gbàgbọ́ nínú wọn ẹni tí mo nígbàgbọ́ náà òun náà ni ẹ̀sìn Islam òun náà lọ́lọ́run ọ̀kan ṣoṣo tó gbé ẹ̀sìn Islam kalẹ̀ fún wa Al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run ni mo lè fi búra pẹ̀lú Ọlọ́run tí mo nígbàgbọ́ nínú tí mo dẹ̀ páyà rẹ̀ tí mo mọ̀ pé tó bá ṣe oníjí ó ṣe wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. tí ọba ṣe oní òjì ó ṣe ntọ́ bá ń dán olójú ọdán ntí ọba dán òní òjì ọdán ẹ̀dẹ́kùn mo fẹ́ bèèrè question kan lọ́wọ́ yín àwọn baba ńlá kú baba wa tẹ́ ẹ sọ pé ẹ̀sìn ìbílẹ̀ Ifá lọ́dà kìnnìkan lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ nù rẹ̀ ọ̀dà ní ọ̀dà ṣùgbọ́n nígbà tí wọ́n ń kó àwọn baba ńlá kú baba wa lẹ́rú kí ló dé tí Ifá ò gba àwọn baba ńlá kú baba wa lẹ̀ tí àwọn òyìnbó fi rí wọn kó lẹ́rú lọ kí ló dé? kí ló dé tí Ifá ò gbà wọ́n lẹ̀? kí ló dé tí Ọ̀ṣun ọ̀gbà àwọn baba tán fi kún wọn lẹ́rú nígbà tán kún wọn lẹ́rú? ṣe bá so powerful ṣe bí wọ́n sọ ṣe bí àwọn baba tẹwọ́ adé sọ pé ẹ̀sìn wọn lọ́dà kíní kan lọ ṣe bí wọ́n powerful kò yẹ kí àwọn òyìnbó rí wa kó lẹ́rú ó yẹ kí Ògún ó lè gbà wálẹ̀ ńgbà náà
ó yẹ kọ́sùn ó lè gbà wálẹ̀ nígbà náà kó gbà àwọn baba ńlá fún baba wálẹ̀ kó yẹ kí wọ́n rí wọn kó lẹ́rù wọn ará àwọn òyìnbó stop tí wọ́n fi kó gbogbo ilẹ̀ Yorùbá lẹ́rù tá a fi di ẹrú àwọn colonial masters tá a fi di ẹrú colonial master kí lóògùn rí ṣe kí ni Ṣàngó rí ṣe kí lọ yá rí ṣe kí lọ sún rí ṣe ẹ lọ jókòó ara yín jẹ́ kóníkálukú ó dúró lórí ẹ̀sìn rẹ̀ kóníkálukú ó dúró lórí ẹ̀sìn rẹ̀ mi ní sọ́jú báyẹn lọ fún yín mi ní sọ́jú báyẹn lọ fún yín. bí àwọn gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ tí wọ́n bá fi búra ayé máa rí wọn gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ pé ẹni tí ò jẹ́ kí lágbájá ó búra ajẹ́kọ́ dàlẹ̀ ni. ajẹ́ pé ọ̀dàlẹ̀ ni kò dáa rárá èyàn ò kí ń tírìtì àgbàlagbà bí wọ́n ṣe tírìtì wọn yẹn. ẹ jẹ́ kí wọ́n wà wí ẹ̀ lórí ìbúra tí ẹ fẹ́ ṣe fún wọn ẹ kàn kí wọ́n gìrì ẹ béèrè tán nígbàgbọ́ sí nínú. àjọ sọ̀rọ̀ justification. àjọ ń sọ̀rọ̀ justification nǹkan ló ń jẹ́ kẹ́mi àwọn bàbá yẹn ogun inú wọn ò dùn lóòótọ́ pẹ̀lú tẹ́ ẹni kẹ́mi búra ṣùgbọ́n wọn ní choice ẹ kó wọn ní papamọ́ra sọ yẹ kínú èèyàn mọ́dún sí ẹni tí ìyàbá fẹ́ ọ̀pọ̀lọpọ̀ regret torí inú wọn ò dùn sí tẹ́ ẹni kẹ́mi búra torí tẹ́ ẹni kẹ́mi búra yẹn kọ́ ni ẹ̀sìn wọn kọ́ wọn nígbàgbọ́ sí. ẹ̀yin lẹ nígbàgbọ́ sí ẹ̀yin tẹ́ gbé ìbúra yẹn kalẹ̀ lẹ nígbàgbọ́ sí. so brother mi David Adéwuyì mo ti gbọ́ yín màá dákẹ́ lórí ẹ̀ báyìí màá dúró màá stop program mi báyìí màá dákẹ́ lórí ẹ̀ báyìí.